Sheikh Adam òun ló jẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àfá. Bàbá wa Sheikh Adam ló jẹ́ ká mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfá nílẹ̀ Yorùbá bí. Ó dà nílẹ̀ Haúsá, Ó dà nílẹ̀ Haúsá, ó dà ní Senegal, ó dà ní Senegal, ó dà ní Ghana, ó dà ní Ghana. Bàbá Sheikh Adam ló jẹ́ ká mọ̀ wọ́n, ó mọ̀ àwọn àfá. ká máa yẹ́sẹ̀ sọ lu mọ́sárì mi. Láti máa wá sọ ìlú Mọ́sárì bí. Ọlọ́run dá bàbá kìí ṣe pé torí kó jẹ́ bàbá mi. Kìí ṣe pé kó jẹ́ bàbá wa bí. Ó dẹ̀ ó tiẹ̀ pé bẹ́ẹ̀. Ó láti pé bẹ́ẹ̀ lọ́pọ̀ òkú lẹ̀ náà. Ìwọ tó bá pọ́n tí ẹ tán wá sọ nǹkan tó ti ẹ ṣe. Ó bá pọ́n tí ẹ tán wá sọ tó ti ẹ ṣe. Ó kárí ayé. Sheikh Adam ló jẹ́ ká mọ̀. Sheikh Adam ló jẹ́ ká mọ̀. Ìpé gbogbo àfá lọ́pọ̀lọpọ̀ àfá wà nílẹ̀ Yorùbá yìí. Àfá wà nílẹ̀ Yorùbá yìí, Sheikh Adam ló jẹ́ ká mọ̀. Wọ́n kọ kalẹ̀. Wọ́n kọ kalẹ̀. Gbogbo àwọn àfá tí wọ́n ń wí yìí. Gbogbo àwọn àfá tí wọ́n wí yìí. Àwọn ò ṣe tírà. Àwọn ò ṣe tírà. Síbẹ̀síbẹ̀ bàbá ò fojú yẹpẹrẹ wọn. Síbẹ̀síbẹ̀ bàbá Sheikh Adam wọn fojú yẹpẹrẹ wọn. Wọ́n dárúkọ wọn, wọ́n gbé orúkọ wọn. Wazkuru fil kitabi, wazkuru fil kitabi. Tálkùránì wí yẹn. Àwọn wá lò. Bàbá Sheikh Adam wá lò ó. Dárúkọ ẹni báyìí, dárúkọ ẹni báyìí, dárúkọ ẹni báyìí. Bàbá Sheikh Adam wá lò ó sílẹ̀ abẹ́rẹ́ sí dárúkọ àfá báyìí, àfá báyìí, báyìí ló wà tó ṣe iṣẹ́ tó ṣe nìyí. Wọ́n jẹ́ ká mọ̀ gbogbo wọn bẹ́ẹ̀. So wọ́n á dárúkọ. Àfáà mi tẹ́lòmí ò bá ti gbàgbé. Àfáà mi tẹ́lòmí ò bá ti gbàgbé. Táwa yóò ní bá orí pa wọn. Táwa yóò ní bá orí pa wọn. Àwọn tó ṣáájú wa tán ní bá orí pa wọn. Àwọn tó ṣáájú wa tí wọn ò ní bá orí pa wọn. Wọ́n hu jáde. Bàbá Sheikh Adam hu jáde. Wọ́n kọ̀rọ̀ lórí ẹ̀, wọ́n pàtàn nípa rẹ̀. Bá ń lọ́nú Nasimu Sọ̀bá. Lọ́nú Nasimu Sọ̀bá. Nasimu Sọ̀bá fi akhbari Islam. أخبار الإسلام وعلماء àwọn àfá nílẹ̀ Yorùbá. Damasani Al-Kashnawi òun ló ṣe azharu ruba fi akhbari biladi Yorùbá. azharu ruba fi akhbari biladi Yorùbá. Orí pàṣírà yẹn wà parẹ́, kò sí mọ́. Bàbá ló wá gbé jáde ìta ẹnìkan tó ń pè ń Damasani òun ló ṣe tírà báyìí tó fi sọ̀rọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá. Àìrímọ́ yẹn ẹ jẹ́ kémi ṣe Nasimu Sọ̀bá. Bóyá ń torí àkàbárò azharu rùbá yẹn òdòdó orí òkìtì tí ò bá rómi mọ́ ó lè gbẹ. Bóyá yẹn ni ò jẹ́ àrí mọ́ ó gbẹ láàfin rí mọ́. So
èyí tèmi fẹ́ kọ yìí ẹ jẹ́ ń pè ní nàsímù sọ̀bá atẹ́gùn fẹ́ẹ́rẹ́ tó ń fẹ́ láàárọ̀ walamma lahaztu ma fi alamil kutubi al-yawma nígbàtí mo ṣàkíyèsí nǹkan tó pọ̀ nínú àwọn tírà min alamil kutubi al-yawma nínú àgbáyé níbi tí à ń tẹ tírà à ń kọ tírà min at-taba'udi bayna al-ismi wal-musamma níbi kó gbórúkọ àti nǹkan tó wà nú ẹ̀ tí ò ní bára wọn mu wa bayna al-mabna wal-ma'na àti ìyàtọ̀ tí ó máa wà láàrin ìtumọ̀ àti in tí wọ́n gbé kalẹ̀ síbẹ̀. tahavvastu kathiran qabla an akhtara li kitabi hadha isman ó jẹ́ ń wá ṣe sùúrù fẹ́rẹ́ kí n ronú sí pé orúkọ olè ní fẹ́ sọ tírà tí bá sọ liyahulla mahalla kitabi azhari ruba fi akhbar bilad Yorùbá kó máa rọ́pò tírà tí dámẹ́sà ní ṣe yẹn gbọ́rù ẹ̀mọ̀ wa kitabu shifai ruba fi akhbar fuqaha Yorùbá àti tírà kíni shifau ruba fi akhbar fuqaha Yorùbá àwọn fúkọ̀ àwọ̀ àwọn ní fíkíwù nílẹ̀ Yorùbá àgbọ́yẹn náà mọ̀ lil'alami al-Kashinawi ibn Masani ẹni tó ṣe àgbárù Yorùbá àzárù Yorùbá òun ló ṣe ìyẹn náà méjèèjì bọ́n Masani a méjèèjì mọ́ àgbọ́ wa huma kitabani a méjèèjì tírà méjì ni marrat alayhima sinuna idda àìmọye ọdún ló ti kọjá lórí ẹ̀ kana yahimu fi talabihima albahithun àwọn tó ń ṣèwádìí wọ́n wádìí kò ṣàǹfààní kò sáṣeyọrí mẹ́ fala ajab kò sí mọ̀ fal azhar orí kọ́dá bá pè ní fláwà ó máa ń sáré yọ gbùrù thumma tazruha ar-riyah tó bá ti yọ tá tó bá ti rẹ̀wẹ̀ báyìí atẹ́gùn ó bá fẹ́ lọ wa ruba yazulu bil ilaj fa yusbihu fi khabari kana àzárù rùbá ń tiẹ̀ òkìtì tátẹ́gùn bá ti fẹ́ yóò gbà lọ yazulu fa yusbihu fi khabari kana yóò bá di ọ̀rọ̀ àná لذلك سميت هذا الكتاب نسيم الصبا في أخبار الإسلام وعلماء بلاد Yorùbá òun ló jẹ́ ń sọ tírà tí mo fẹ́ sọ yìí tí mo fẹ́ ṣe yìí tí mo ṣe yìí ní nàsímù sọ́bà atẹ́gùn òwúrọ̀ tó ń fẹ́ ìgbà onílẹ̀ mọ́ tó tátẹ́gùn yìí ò ní fẹ́ جمعت فيه وحده ما يطلب من الكتابين من تالد وقريب wà á mú nǹkan tí mo fẹ́ mú آنكم الله àfáà inú àfáà nìbàdàn أبو بكر بن القاسم صاحب الكرسي ọmọ alága nìbàdàn àfáà nínú àfáà nìbàdàn ọmọ alága bàbá wa sọ ìtàn ẹ̀ síbí bàbá sọ ó ìtàn lọ kéwú nílọrin ó lọ kí ó ní Ìlọrin àfáwà nìbàdàn àfáwà nígbà àìmọ̀ nígbàtí wọ́n pa ìtàn mẹ́ lójú tó mọ̀ kò jẹ́ kó mọ̀ pé ó lọ kéwú lọrin nígbà tó pa ìtàn mẹ́ lójú tó mọ̀ kò jẹ́ kó mọ̀ pé ó lọ kí ó lọrin ọmọ alága yìí ọ̀dọ̀ àfáà olóyin nílọrin ló ti lọ kéwú wọ́n wá kéwú tán ó ń darí bọ̀
ó darí bọ̀, ó ń darí lọ lé, ó darí lọ lé, ó wá gbọ́nà sẹ́yìn. ó wá gba ọ̀nà ìsẹ́yìn. Nígbà tó gbọ́nà sẹ́yìn, Nígbà tó gba ọ̀nà ìsẹ́yìn, àwọn ará sẹ́yìn wá rí pé ìmọ̀re ará sẹ́yìn wá rí pé ìmọ̀re náà bá ní kó dúró kó kọ́ àwọn ní kéwú. ó dúró kó kọ́ àwọn ní kéwú. Wọ́n bá ní kéwú tó ń dìde ńlé tó ń lọ́kọ́. Kéwú tó ń dìde ńlé tó ń lọ́kọ́. Al-ilmu yuta wala ya'ti wal-ilmu ya'lu wala yu'la alayhi. Èèyàn ó tọ́ mímọ̀ lọ ni. Èèyàn ó tọ́ mímọ̀ lọ ni. Ìmọ̀ ò ní sọ pé kí màmá wá ẹwà. Ò ní ní kí màmá wá ẹwà. Nípa bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin ará Ìṣẹ́yìn, òun lọ kéwú ńlọrin. ní Ìlọrin. Tí kéwú yẹn bá wù yín, ẹ ká lọ Ìbàdàn. Lọ́ba ní kéwú wá láké nǹkan wá o, bó bá wù yín ẹ káre lú wá. Àátò ẹ ti bá mi mọ̀. Ọ̀yá. Sheikh Adam bá kọ́, wọ́n wá bá dà sí Lárúbáwá. Rárá o, Lárúbáwá kọ́ ló fi kọ́. Lárúbáwá kọ́ ni àbá ti fi kọ́. Wákà ni. Wọ́n wá bá Yorùbá, wákà Yorùbá. Wọ́n bá yìí sí Lárúbáwá. Bàbá sí Lárúbáwá wá bá yìí sí Lárúbáwá. Lil ilmi haqqan kharajna natlubu haythu sirna wa man yuridu ladaina wa yatina haythu kunna wa zaduna Lárúbáwá, àwọn ọmọ Lárúbáwá bá ṣe kọ́ lédè Lárúbáwá ìtàn kọ́ wọ́n gbọ́ yìí. Bá ṣe kọ́ lédè Lárúbáwá ìbíwọ̀ ṣe kọ́ ìwọ̀n sí ràkáàkà nú ẹ̀. Sí ràkáàkà nú ẹ̀. Ràkáàkà. Kò sí ràkáàkà nínú ẹ̀. Wọ́n ń sọ kí ló wí. Wọ́n ní sọ pé kí ló wí. Wọ́n ní sọ wípé kí ló wí. Wọ́n ní mọ̀ pé àjẹ̀mí lẹni tó kọ́. Wọ́n ní mọ̀ pé lédè Yorùbá kan àbí lédè mi kan ló kọ́ kìí ṣe Lárúbáwá. Wọ́n gbọ́lá fún ọlá tó ti ní tẹ́lẹ̀. Láti sọ nǹkan tó kọ yẹn. Wọ́n bá sọ sí èdè Lárúbáwá tọ́mọ Lárúbáwá ó gbọ́. Ọba sọ́sí èdè Lárúbáwá tí ọmọ Lárúbáwá ó gbọ́. Múrú ẹ̀wà.
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ووفقنا وأجوادنا إلى الحق وإلى طريق المستقيم ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا تقبل منا إنك أنت السميع العليم الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم